ẹ jẹ́ kí prógámù yìí kàn ẹ wá sọ fún ipe iṣẹ́ tí mo fẹ́ gbéràn yìí kò jẹ́ kódà ẹ máa sọ fún onísọ wípé àfa wa kẹ́ni kan olùmọ̀lá mọ̀ yín sí ẹ má dojú tì wá ń bí ọ̀rọ̀ yìí ẹ máa sọ fún torójú ó tì yín ojú ó tì yín Ọlọ́run challenge mi wàláhì rí yẹlẹmọ yẹn pa mí gan ìkan nínú àwọn ọmọ kéwù rẹ kéde ẹsọ ọmọ kéwù rẹ ìwọ gẹ́gẹ́ jísù àmọ́ kasúrà mẹ́wàá tó bá gùn lérí àbí kọ kasúrà méje tó bá gùn lérí mo wò pé ọdẹ lélẹyìí eré ẹ ti dàrú tàfíìsì wọn pè ń kéwù àkọ́kọ́ scam tẹ̀yìn sàlàfíà tẹ́ kó wọlé Yorùbá oní tàfíìsì odolẹgbọn ifsul Qur'an tọmọ ọdún mẹ́wàá ha Qur'an tán wallahi tallahi summa billahi lazi la ilaha illa huwa mo fi ọba téyìn fi sẹ̀rí rọ mo fi búra ọmọ bíbí inú mi tí mo bí ọmọ bíbí inú mi tí mo bí tó ti ha Qur'an tán yẹn yẹn ń bẹ wallahi tallahi sọ pé mo búra mo fi al-Qur'an al-azim mo fi sẹ̀rí ó ti ha Qur'an tanyanya ọmọ bíbí inú mi bọ̀jẹ́ kí n sọ kíní kan fún ọkọ̀ jù yìí ifsul Qur'an tàfísul Qur'an skamu ni kelmat ogun gbólóhùn ọba ń ṣiṣẹ́ lérí ogun gbólóhùn níbi ayé jẹ́ n ka àwọn kelma yẹn fún ọ kí n fi ràn ọ́ lọ́wọ́ try kọ save fídíò yìí kọ́ fi maru iṣẹ́ tí mo rán ọ àkọ́kọ́ ń bẹ aliwawu wàkílà ọ ṣàlàyé wáwù yẹn fún mi àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kílà tó tẹ̀lé wáwù ni wàá ṣàlàyé ẹ̀ fún mi àbí ẹnu tọ́ka sọ́nbẹ̀ ni pé fi'lul madi al-mabni ala al-majhul fantale amru bidhalik la bóyá ọkàn tu Ibrahim famu ọtù kọsọpọ ti yanjú kéwù fèmí maza qala al-ulama al-akifa an hadhihi al-ashya hadha ma antaziru indak هذا ما أنتظر عندك àwọn tafasiru kan bẹ tó yẹ pé mo lè àṣàrà rẹ sí tó bá lọ bẹ yóò ràn ọ́ lọ́wọ́ ẹ dákun ẹ bá ń tẹ love and like ẹ dákun torí tọlọ́run love and like love and like àwọn kútùbù tafasiri kan bẹ yumkinu an ushiraka ilayha mo lè tọ́ka rẹ̀ sí sáwọn kútùbù yẹn àmọ́ la yumkinuka an tuhita bi hadhihi al-ashya fi tilkum tafasir ọ lè ṣe ìhátọ̀ wọn bẹ́ẹ̀ ọ tí bá kéwù rẹ̀ débi kí kéwù máa bá ọ sọ̀rọ̀ ọ wá lọ mọ kéwù. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu àtọ̀rọ̀kẹ́ àti gẹ̀fẹ́ Nábì Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allahu azza wa jal àtọ̀rọ̀ ilé ìjẹta rẹ̀ kó mọ bá Nábì Muhammad kó mọ bá wọn ará ilé rẹ̀ kó sì mọ bá wọn sàhábà rẹ̀. Ma yawa nínú Islam lórí sunnah Nábì Muhammad sallallahu alaihi wasallam. Akira wa ibà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti máa ń sọ ìpinnu dára ti lè ṣe fún wa barakallahu fikum. Òun nípa àwọn ọ̀rọ̀ lóye bí èyí tá ń sọ láti fi ṣàlàyé ẹ̀sán lọ́wọ́ ẹ̀dá ẹmọ́ṣà mọ́ bá wa tàn ká kánfàní ẹ̀lẹ́bà ṣe kí ní kó lè bá kárí. Mo lérò pé òǹkàlùkù wà lágbọ́n tí ọmọ aláìmọ̀ kan nínú ìkan náà ọmọ lẹ́yìn Habib gbọ́ lágbọ́n tó sọ. Ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fún lórí àwọn ọ̀rọ̀ kan tó pa
àtàwọn ìsọkúsọ òdo kan tó sọ nípa sàlàfíà tó mọ́rọ̀ tèmi náà wọ̀. Ó jẹyọ ń bẹ̀ yìí pé aláìmọ̀kan játijàti máa ń fàlú tí yìí ó ń sọ ń bẹ̀ yìí pé challenge lòun challenge àwọn sàlàfíà kí wọ́n mú ẹnìkan wá tó yá sí pé àwọn ni wọ́n kọ́ ní kéwú láti ìbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ títí tó fi kéwú débi tó lámì. Ó lóun challenge, mo wá dá lésì pé mo wá dá èsì padà fún pé so àwọn ọmọ kéwú tó ń bẹ nílé kéwú Dr. Fordil níwò wọ́n lé ní 1000 ọmọ kéwú, kó mọ́ wá sí nínú àwọn ọmọ kéwú yàn ẹni tó yá sí pé àti ìbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ kéwú bẹ̀ títí tí ó fi débi tó lámì. So challenge tí ó bá làákàyè mu tí ó sì mú ọpọlọ dání rárá àti rárá ni. Èmi wá ní mo ju challenge sí ẹmọ nínú ẹ̀sìn wa. Mo wá sọ pé mo ju challenge sí. Kí ni challenge tí mo jù sí? Mo ní kó má fún mi nínú ẹni tó kọ́ ní kéwú, òun gangan fún aláàrẹ̀ ni mo bùkátà sí. Mo ní kó ka súrà 5 nínú àwọn súrà tó gùn 5 níbi júzù amma, ipé kó kàn ka 5 fún mi. In tí ẹ̀ ní kó bẹ̀rẹ̀ láti ibi tí al-mufassal min al-Qur'an gẹ́gẹ́ bí àwọn apá kan àwọn afọ́ ní tafsir gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ipé láti suratul Qaf ló ti bẹ̀rẹ̀. In ní kó ka 5 láti bẹ̀rẹ̀. Mo ní láti ibi júzù amma kàn ka súrà 5 tó gùn fún mi nínú júzù amma. Challenge ni mo jù sí. Ìgbà táláìmọ̀ kan yóò jáde tí ó wà fèsì gẹ́gẹ́ bá ti mọ̀ ipé wọn pa àwọn markazi àwa mọ̀ wọ́n mú gan, wọ́n fúyẹ́ púpọ̀. Mo mọ̀ pé kò tó bẹ̀ wọ́n bìdá wallahi lazim. Ìgbà tí ó wà jáde damage control ló wá ṣe. Ó ní ọmọ ohun tó ń kọ gangan ti al-Qur'ani eléyìn gan irọ́ ni. Àmọ́ yìí bùkátà sọ ọmọ rẹ̀ kò sí tó kàn mí pẹ̀lú ọmọ rẹ̀ lágbẹ̀rin. Tí wọ́n bá bí ọ̀dá ẹ̀rẹ́ máa ń fà ló ti ka súrà 5 nínú júzù amma, súrà 5 tó gùn nínú júzù amma ká fún mi. Tí wọ́n bá bí ọ̀dá gbé kámẹ́rà síwájú kó ká, tí wọ́n bá bí ọ̀dá challenge ní in kó lórí rẹ̀. So àwa ju challenge sí kò wá dáhùn. Ó wá lóhun ju challenge sí wa. Ó ní skamu ní hifzul Qur'an, subhanallah. Hifzul Qur'an ní skamu. Ó mọ́lá tí ń bẹ fún kíyàn hal Qur'an. Ó ní torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n hal Qur'an yìí pé wọn mọ̀ tí ń bẹ nínú rẹ̀. Ó wá lóhun fẹ́ ju challenge sí wa. So challenge tó ju yún bí iznillah á dá ilóhun lórí ẹ̀. Àmọ́ tí wọ́n bá bí ẹ̀dá down challenge ta fún ọ. Bí iznillah tó bá ti down challenge ta fún pé kó ka súrà 5 nínú júzù amma. So in down challenge rẹ lórí aya tí ń bẹ nínú suratu Hud tó ní ká wá yọ àwọn fawaid balaghiyya tí ń bẹ torí tó ń dọ́gbọ́n àti sọ nìyẹn. Oye ó ń béèrè pé ká yọ àwọn fawaid balaghiyya tí ń bẹ nínú aya wa qila ya ardu ibla'i ma'ak wa ya sama'u aqli'i wa ghida al-ma' wa qudiya al-amr wastawat 'ala al-judi wa qila bu'dan lil-qawmi adh-dhalimin. So òun wá kábọ̀ yọ àwọn fawaid balaghiyya tí ń bẹ. So in down challenge rẹ̀, àmọ́ tí wọ́n bá bí ọ̀dá kí n tó down challenge rẹ̀ ó gbọ́dọ̀ ka súrà 5 má sákò ń bẹ̀. Ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tájú tahadiyati sẹ́ tó dọ́gbọ́n ọkó ń bẹ̀. Ó wà dọ́gbọ́n gbé challenge tí ẹ wọlé tó ti bẹ́ẹ̀ náà àtún wá dá ọlóhùn. Oye so oye báyìí ọmọ bó ṣe ni ẹ tó fi dọ́gbọ́n wá síbi ọ̀rọ̀ ummul walad nǹkan kan bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ sí wa lẹ́nu tó yá sí pàwà kọ́ la sọ táwa jáde tá gbá ojú ẹ̀ lórí rẹ̀ pé jókòó àwọn ẹ̀kọ́ àbọ̀ tí ń bẹ lára ẹ̀wọ̀n markazi. Oye báyìí so àmọ́ lọ́tẹ̀ yìí ó gbọ́dọ̀ ka súrà 5 yẹn ká tó dáhùn challenge ẹ̀. Kó lè wá mọ̀ yìí pé akápá a tún lè tayọ challenge tó jùlọ lórí tó ń béèrè. Wo tírà tí ń bẹ lókè tí mo gbé síbẹ̀ yìí. Oye Kifayatul Alma'i fi ayati ya ardu ibla'i ti al-Jazari. So oye gbogbo tó bá ló fẹ́ béèrè nípa fawaid balaghiyya lórí aya yìí òun ní bẹ nínú tírà yìí. Oye báyìí mo mọ̀ pé bó ti rí báyìí ẹ̀mí rẹ̀ ó ti máa gbọ̀n. Mo sọ pé àwọn markazi ẹ lọ jókòó àwa náà dàbí yín tẹ́lẹ̀. So ìgbà táwa náà fi wà nípò tẹwà a máa ń rí pé bóyá kéwú pé sọ́dọ̀ wa ni. Oye so ìrẹ́mọ́fà ló ti mo kàn ní kí n fi eléyìí kí n fi ta olólobó ni kó lè bá mọ̀ pé challenge tó ju challenge tó wẹ́ ni. So òrùpá àwàdà ló gbé wa sórí social media. Òrùpá eré láwá ṣe lórí social media. Òrùpá bóyá àmọ́ tá ń ṣe lágbéra wa wá sórí social media pé a fẹ́ wá mọ́ defenders. Oye so tí wọ́n bá bí ọ̀dá tó bá tó bẹ̀ mo ti int ẹ̀ tíra tí ń fi down challenge ẹ̀hún ni mo gbé síbẹ̀ yẹn fún ẹ̀. Tíra tí ń fi dá ọ lẹ́kọ̀ọ́ lórí challenge tó jù lórí aya yẹn òun lórí bẹ́ẹ̀ yẹn. Àwọn tíra míì náà sì wà
àwọn tafasir tó sí pé wọ́n fi ṣàlàyé tí wọ́n sì fi yọ àwọn fawaid balagiyya aya kọ̀ọ̀kan ń bẹ yàtọ̀ sí eléyìí àwọn eléyìí wọ́n dìídì kọ́ lórí aya tó sọ pé ojú challenge lé lórí ni láti inú Suratu Hud ń dá ọlọ́run àmọ́ tó bá bí ọ̀dà ka súrà 5 gẹ́gẹ́ bí mo ṣe challenge tó bá bí ọ̀dà ká tó bá mọ̀ pé ọmọ halali ni ẹ́ tó bá mọ̀ pé obìnrin ló bí ẹ ká wallahi wọn bí ẹ̀dá ìmọ̀ retí ẹ̀ inshallah tó bá fi lè ká lálẹ́ yìí àbí ní àárọ̀ la bí idhnillah in down challenge tó lójú má sákùn bí challenge mi má má ṣe bí ojo ka súrà 5 nínú júzọ amma súrà 5 tó gùn ní kọ́ lọ́mọ kakúlà láwọ̀ gbọ́ mi dáadáa súrà 5 tó gùn nínú júzọ amma kankan 5 fún mi tó bá tó bẹ̀ tó bá bí ọ̀dá dan iska kawai àwọn ojú ọmọ